Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àwa dúpẹ́ agbẹ́yìnga fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkejìlá. A gbàdúrà wípé ayọ̀ ìtẹ̀síwájú ìgbéga àti àlùyọ ńlá ni yóò bọ́ fún wa ní oṣù yìí àti ní èyí tó kù kí ọdún yìí kó parí fún wa ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tá ó gbọ́ lè ní yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà o. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò ní dá wa ní ẹ̀bi ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́bọ̀ ọjọ́ kọkànlá oṣù kejìlá. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé nígbà tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ. Nígbà tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkẹrin. Orin Dáfídì orí ìkẹtàlélógún ẹsẹ̀ ìkẹrin ní tòótọ́. Bí mo tilẹ̀ ń rìn láàrin àfonúfojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi. Ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Àìsáyà orí ìkọkànléníogójì ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹtàlá. Àìsáyà orí ìkọkànléníogójì ẹsẹ̀ ìkẹwàá dé ìkẹtàlá. Má bẹ̀rù o, nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà nítorí èmi ni Olúwa Ọlọ́run rẹ. Èmi yóò fún ọ ní okun ní tòótọ́. Èmi yóò ràn ọ́ lọ́wọ́ ní tòótọ́. Èmi yóò fi ọwọ́ ọ̀tún mi gbé ọ sókè. Kíyèsí gbogbo àwọn tí ó bínú sí ọ ni ojú yóò tì o. Ojú yóò tì wọ́n, wọn ò sì dààmú. Wọn ò dàbí asán. Àwọn tí ó sì ń bá ọ jà yóò ṣègbé. Ìwọ yóò wá wọn, ìwọ kì yóò sì rí wọn mọ́. Àní àwọn tí ó ń bá ọ jà, àwọn tí ó ń bá ọ jagun yóò dàbí asán àti bí ohun tí kò sí. Nítorí èmi Olúwa Ọlọ́run rẹ yóò di ọwọ́ ọ̀tún rẹ mú. Èmi yóò wí fún ọ pé má bẹ̀rù. Èmi yóò ràn ọ́ lọ́wọ́. Má bẹ̀rù ìwọ Jákọ́bù kòkòrò àti ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì. Èmi yóò ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Olúwa àti olùràpadà rẹ wí, ẹni mímọ́ Ísírẹ́lì. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yìí náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn, ọ̀kan nínú àwọn ọmọ mi pinnu láti ra tíkẹ̀ẹ̀tì fún mi láti lọ jẹ ìgbádùn lórí omi o. Fún ọjọ́ 6 àkọ́kọ́, ó dàbí ọ̀run rere lórí ilẹ̀ ayé ni o. Omi dákẹ́ rọ́rọ́. Atẹ́gùn sì ń fẹ́ díẹ̀díẹ̀. Ojú ọ̀run mọ́ lọ rororo. Ẹ̀wẹ̀ ní ọjọ́ keje, ìjì dé o. Gbà mí gbọ́. O kò ní fẹ́ wà lórí omi nígbà tí ìjì bá dé. Ọkọ̀ ojú omi ó ga púpọ̀ o. Síbẹ̀ ìjì ń tì í sọ́hùn bíi pépà ni. Ohun gbogbo tó wà nínú ọkọ̀ ojú omi ń gbọ̀n. Àwọn nǹkan ń fò káàkiri. Ó burú jáì. Nǹkan le débi pé balógun ọkọ̀ pé gbogbo ènìyàn tó wà nínú ọkọ̀ papọ̀ ó ní arákùnrin àti arábìnrin, ẹ má fòyà o. Oríṣi ìpele ìjì méjìlá ló wà lórí omi. Ìpele ìkíní ni èyí tó kéré jù. Nígbà tí èkejìlá jẹ́ eléyìí tí ó burú jù. Àárín ìjì kẹwàá péré ni àwa wà o. Nígbà tí mo gbọ́ ìyẹn, ẹ̀rù bà mí o. Mo yí padà sí Ọlọ́run, mo wí pé Ọlọ́run, kí ni mò ń ṣe nínú ìjì kẹwàá? Ní abúlé wa, odò tó tóbi jù ló kéré gan débi pé ẹni tí kò lè wẹ̀ rárá ó lè kọjá nínú rẹ̀. Balógun náà tẹ̀síwájú. Ẹ má ṣe ìyọnu o. Ẹ kàn padà sínú yàrá yín ni o. Nígbà tí mo dé yàrá mi, mo bi Ọlọ́run, Ọlọ́run o, kí ni mo fẹ́ ṣe báyìí? Ó fèsì, ọmọ, nígbà tí mo wà ní ayé tí mo sì wà nínú ọkọ̀ ojú omi tí ìjì dé, kí ni mo ṣe? Mo dáhùn, Olúwa, ò ń sùn ni. Mo mọ ohun tí bàá ṣe nìyẹn ní pàtó. Lójijì, mo bọ́ sórí ibùsùn mi. Ní àìpẹ́, mo sì sùn lọ fọ́nfọ́nfọ́n. Nígbà tí màá fi jí, a ti wà ní èbúté. Ohun gbogbo sì ti pa rọ́rọ́. Nígbàkúgbà tí mo bá sọ ìtàn yìí, àwọn ènìyàn máa ń béèrè lọ́wọ́ mi, báwo ni ẹ ṣe sùn nínú irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí? Mo sábà máa ń rò nínú ara mi pé kí ni ohun mìíràn tí mi ò bá ṣe
ṣé kí n bẹ́ sínú omi ni? Mi ò tilẹ̀ mọ̀ wẹ̀ rárá o. Ẹ̀wẹ̀, mo ní irúfẹ́ àlàáfíà tí Ọlọ́run nìkan máa ń fúnni. Bákan náà, tí mi ò bá ti máa gbọ́ ohùn Olúwa ṣáájú ìjì náà ni, mo lè ní àìsàn ẹ̀jẹ̀ ríru látàrí ìpáyà láìnídìí. Olùfẹ́, bí o bá jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, a jẹ́ pé ó wà pẹ̀lú rẹ tó ní gbogbo ìgbà nìyẹn o. O lè gbé ìgbé ayé tí kò ní àníyàn tí o bá ń lo ojúlówó àkókò pẹ̀lú rẹ̀ lójoojúmọ́, nítorí ìwọ yóò mọ ohùn rẹ̀, yóò sì sọ fún ọ ní àlàáfíà rẹ̀, yóò fún ọ ní àlàáfíà rẹ̀, àlàáfíà tó kọjá òye gbogbo ènìyàn. Ìwé Fílípì orí 4 ẹsẹ̀ 7. Kókó ọ̀rọ̀: tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, yóò máa wà pẹ̀lú rẹ ní ìgbà gbogbo. Ìwọ yóò sì ní ìgbádùn àlàáfíà rẹ̀ nígbà tí o bá lo ojúlówó àkókò pẹ̀lú rẹ̀. Ẹ̀já sọ pé, bàbá mi, Olúwa, àlàáfíà rẹ tí kìí ṣe bí ayé ti ń fi fún ni, yọ̀ǹda rẹ̀ fún mi. Kódà nígbà tí mo bá ń la làásìgbò kọjá, jẹ́ kí àlàáfíà rẹ kí ó tó fún mi, oore ọ̀fẹ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi. Bẹ́ẹ̀ ló máa rí o. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá o. Ọlọ́run yóò gbọ́ àdúrà yín. Ó dàbọ̀.